I got to perform ìyanu rẹ̀ sẹ́. Let's begin to thank him. I got to perform owó ògo Ọlọ́run àtẹwà Jésù lórí ayé wa. Pẹ̀lú ọmọ Ísírẹ́lì oṣù. Wọ́n tún ní gbogbo agbára lọ́wọ́, wọ́n tún ní gbogbo ìyìn lọ́wọ́. Ẹ kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún tó ṣe inú ayé rẹ̀ sẹ́. Olùgbàlọ́wọ́ ṣe dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pẹ̀lú gbàdàgbà. Dúpẹ́ lọ́wọ́ Jésù fún tó ṣe. Bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyanu rẹ̀ sẹ́. Ọlọ́run Ísírẹ́lì máa ṣe ọ́. Ẹnu Ísírẹ́lì àyàn ọ́. Wọ́n tó pẹ̀lú gbàdàgbà. Wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Let's begin to thank him. Ẹ jẹ́ ká fi ọpẹ́ fún Olúwa nítorí pé ó ṣeun. Nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ ká fi ọpẹ́ fún Olúwa nítorí pé ó ṣeun. Nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Nítorí pé àánú rẹ̀ dúró lórí ayé wa. Ọlọ́wọ́ Jésù yìí. Ọlọ́run mi ò mọ̀ ṣe o. Nítorí pé àánú rẹ̀ dúró. Ẹnu Ísírẹ́lì ò ṣe o. Nítorí pé oore ọ̀fẹ́ rẹ̀ pọ̀ fún ayé wa. Bọ́lọ́run gbé Jésù yìí ga. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún oore ọ̀fẹ́. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàlà ńlá. Let's lift our voice and give that glory to God. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ayé wa. Ọba tó gbà wá lọ́wọ́ ìyà. Ọba tó gbà wá lọ́wọ́ ẹkún. Ọba tó sì gbà wá lọ́wọ́ òṣì. Let's lift our voice in praise to him. Ẹ ká gbọ́ ohùn wa sókè ká yìn Ọlọ́run fún oore ńlá, fún oore gbogbo, fún ìyanu rẹ̀, fún ọ̀rọ̀ rẹ̀, fún ẹwà rẹ̀ lórí ayé wa. Thank him, exalt him, magnify the Lord wherever you are. Let the name of him be praised. Ẹ kí orúkọ Olúwa kó di gbígbéga bí Jésù ṣe o. Olórí ọ̀fẹ́ ayé mi ò máa ṣe é. Aláàánú mi mọ́ pẹ́ wá. Thank him. Give that honor to him. Give that glory to him. Give that worship to him. Give that honor to the Lord. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ń ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ń ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ń ṣe. Lọ́wọ́lọ́wọ́ lórí ayé rẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lórí ayé ọmọ rẹ̀. Thank him, exalt him, magnify the Lord. Gbọ́ Ọlọ́run yìí, olùgbàlà ó máa ṣe. Olùgbàlà mọ́ pẹ́ wá fún ọ. Olùgbàlà mú ìyìn wá fún ìwọ Ọlọ́run. Olùgbàlà ó ṣe. Olùgbàlà yìn ọ́. Olùgbàlà dúpẹ́. Olùgbàlà gbé ọ̀gá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọ. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà ọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ó máa ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Thank him, exalt him, magnify Jehovah God. Magnify Jehovah God. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá yìí. Gbẹ́ fún oore gbogbo tó ṣe. Gbẹ́ fún àánú gbogbo. Thank him. Olúwa ṣe. Ọlọ́run mi ó ṣe. Ọlọ́run mi ó mọ̀ ṣe. Ọlọ́run mi mú iyọ̀. Ọlọ́run mo gbé ọ̀gá. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run mo fi ọpẹ́ fún. Ọlọ́run mo fi ìyìn fún. Ọlọ́run máa fi ògo fún. Àyìn ọ́ torí pé o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ. Àyìn ọ́ torí pé o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ. Àyìn ọ́ torí pé o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Dúpẹ́ 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 dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa Jésù ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Alpha, Omega, Alpha, Omega, ìwọ nìkan ni ìtọ́.
Olúwa ẹ ṣé, bóyá dúpẹ́.
wá. Olúwa òun ìwà sẹ́. Oore àpọ̀ lórí iṣẹ́ mi. Olúwa kò ṣe. Mo máa bá wa mú ìwà ni o. Ọpẹ́. Mo máa bá wa mú ìwà ni sá. Ọpẹ́ lórí ìdìbò pẹ́sà. Ọpẹ́ lórí iṣẹ́ mi. Ọpẹ́ sá. Ọpẹ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ mi. Ọpẹ́ sá. Lórí ìdìbò pẹ́sà. Ọpẹ́ mo máa bá wa ní òwò pẹ́sà. Ọpẹ́ mo máa bá wa ní òwò pẹ́sà. Mo máa bá wa mú ìwà ni. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa tó pọ̀ ní pàtàgbára, wa tó ní gbogbo agbára yìí. Bí Jésù ṣe, wọ́n tó pọ̀ ní pàtàgbára ọmọ ṣe, wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ ṣe. Dúpẹ́ fún oore ọ̀fẹ́ yìí, thank him for the grace. Let's appreciate him for the love of God towards you. Ẹ ká dúpẹ́ fún ìyanu Ọlọ́run ní gbogbo ọ̀nà nínú orí ayé wa. Ẹ ká dúpẹ́ oore gbogbo, oore lọ́tùn, oore lósì. Wọ́n tó fi àánú wo ayé wa. Wọ́n tó fi àánú lábẹ́ ayé wa wò. Ọba tí òjò bàjẹ́, ọba tí òjò dàrú, ọba tí òjò ní ẹwọ, ọba tí òjò akógbó. Ọlọ́run mo máa ṣe o. Ẹlẹ́dàá mi ó ṣe o. Ẹlẹ́dàá mi mo yìn ọ́. Wọ́n ni mo mú ọpẹ́ wá fún. Wọ́n ni mo mú ìyìn wá fún. Olúwa gbọ́ ọpẹ́, Olúwa gbà yìí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wẹ pé orúkọ Jésù. Ask the Lord to have mercy. Olúwa ṣàánú fún mi. Gbogbo àṣírí mi tó dàbí tó jẹ́ ìdènà fún ayé mi. All my iniquity that stands as hindrances in my life. Let's begin to ask the Lord. The Lord God of heaven begin to remove it. Ẹ pé orúkọ Jésù dára. Gbogbo tó jẹ́ ìdènà ní orúkọ Jésù fún ayé mi. Let's begin to ask the Lord. The Lord begin to remove it. Somebody begin to open your mouth and begin to pray. Orúkọ Jésù. Ọba tó pọ̀ ní pàtàgbára. Ọba tó ní gbogbo agbára. Gbogbo tó jẹ́ bí ìdènà fún ayé mi, tó jẹ́ bí ìdíwọ́ tàbí ìdènà fún ayé mi. Ask the Lord God of heaven begin to remove it. Lift your voice and begin to pray. That Lord God of heaven begin to remove it. In the name of Jesus. Orúkọ Jésù dáadáa. Gbogbo tó dàbí ìdènà tàbí ìdíwọ́ nínú ayé mi bàbá. Ẹ pé orúkọ Jésù. Ẹnu Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí gbogbo. Somebody pray that prayer. Put everything that stands as hindrances, as obstacle that's in your way in my life. Nínú ayé rẹ, nínú ayé mi àti ẹ lónìí. Ẹ pé orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù mú kúrò. Ní orúkọ Jésù ló wá mú kúrò. Gbogbo ìdíwọ́, gbogbo ìdènà, all hindrances, all obstacle in my life right now. Ẹ pé orúkọ Jésù dáadáa. Ẹnu Ísírẹ́lì mú kúrò. Ẹ pé orúkọ Jésù. Olúwa mú kúrò. Gbogbo tó dàbí ìdènà, dàbí ìdíwọ́ nínú ayé mi. Ẹ pé orúkọ Jésù. Olúwa mú kúrò. Ẹ pé orúkọ Jésù dáadáa. Ẹnu Ísírẹ́lì mú kúrò. Ohun tó dàbí ìdíwọ́, dàbí ìdènà nínú ayé mi. Ẹ pé orúkọ Jésù. Olúwa mú kúrò. Gbogbo ohun ìdíwọ́, gbogbo ohun ìdènà ní ọ̀nà mi. Somebody pray that prayer. Gbogbo ohun ìdíwọ́, gbogbo ohun ìdènà ní ọ̀nà mi nínú ayé mi. Ẹ pé orúkọ Jésù. The Lord begin to remove it. Ask the Lord to 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 begin to remove it. Remove every hindrances, every obstacle that's in my way, that's in my life. Ẹ pé orúkọ Jésù. Gbogbo ìdíwọ́, gbogbo ohun ìdènà nínú ayé mi lónìí. Ní orúkọ Jésù. Àwọn ọlọ́lá ló gbàdúrà. Orúkọ Jésù dára. Ìdíwọ́ kù lọ́nà mi. Ìwọ ìdènà kù nínú ayé mi. Somebody pray that prayer. Ìwọ ìdíwọ́, ìwọ ìdènà nínú ayé mi kù. Ìwọ ìdíwọ́, ìwọ ìdènà. Every hindrance, with everything that Satan is using to block away the blessing. In the name of Jesus. Lift your voice and begin to pray. That Lord God of heaven to remove it. Orúkọ Jésù dáadáa. Bí kí Ọlọ́run kó mú kó.
orúkọ Jésù bí kí Ọlọ́run kó mú kúrò orúkọ Jésù bí kí Ọlọ́run kó mú kúrò makatalabayaba makadaleboko ṣakaba lakaterebosunkuyabo orúkọ Jésù ẹni Ísírẹ́lì mú kúrò ní ayé mi with everything that's hindrances with everything that's obstacle in my life in my way somebody pray that prayer ohun tó dàbí ìdíwọ́ ohun tó dàbí ìdènà nínú ayé mi lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa mú kúrò 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 orúkọ Jésù dáadáa pé kí Ọlọ́run kó mú kúrò but everything that's in your life gbogbo tó wà ní ayé gbogbo tó wà ní ayé mi in the name of Jesus as obstacle as hindrances as the Lord tó mú kúrò gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pé orúkọ Jésù Ọlọ́run Ísírẹ́lì mú mi gun àkàsọ̀ ìṣẹ́gun. Let me begin to take a step of victory. Olúwa mú mi gun àkàsọ̀ ìṣẹ́gun. I mean you take a step, you move forward, go higher for victory. Olúwa mú mi gun àkàsọ̀ ìgbéga. That step before you, Ọlọ́run kó mú ọ gùn. In that step before me, Ọlọ́run kó mú mi gùn. Ọlọ́run kó mú yín gùn. Whatever that is before you right now, the Lord should lift you up. Ẹ pé Olúwa mú mi gun àkàsọ̀ ìṣẹ́gun ní orúkọ Jésù. Ọlọ́run lanu gbàdúrà orúkọ Jésù dára. Your life begin to take a step to move forward ní orúkọ Jésù. Ọlọ́run mú mi gun àkàsọ̀ ìṣẹ́gun. Lapera satayaba. Only dandan you take that step and ayababa sotoyaba. Lift your voice and pray to God. Ó dandan kẹ́ gun àkàsọ̀ ìṣẹ́gun yẹn. That step to move forward to go higher. In the name of Jesus. That step to move forward to go higher. Olúwa mú mi gùn ní orúkọ Jésù. Ẹni mọ Ísírẹ́lì mú mi gùn. Àkàsọ̀ ìṣelógo, àkàsọ̀ àṣeyọrí. Olúwa mú mi gùn. Lift your voice and pray. Ẹ lánà gbàdúrà lórúkọ Jésù. Olúwa mú mi gùn àkàsọ̀ ìṣẹ́gun. In my life right now, your life must move forward. Your life must move forward. Your life must move forward. In the name of Jesus, your dream must move forward. Ẹ pé orúkọ Jésù. Olúwa mú mi gùn àkàsọ̀ ìṣẹ́gun. Somebody pray that prayer. In the lababo sotoyaba. In the lababo sotoyaba. Letariba ansatebo. Olúwa mú àwọn ga àkàsọ̀ ìṣẹ́gun. That promotion, let your life receive it. Let your life receive it. Let your life receive it. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wẹ orúkọ Jésù. Olúwa yanjú ọ̀rọ̀ mi. It's my case, oh God. Olúwa dá sí ọ̀rọ̀ mi, yanjú ọ̀rọ̀ mi fún mi. Ask the Lord to intervene. Ask the Lord to settle your case. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Olúwa dá sí ọ̀rọ̀ ayé. Olúwa dá sí ọ̀rọ̀ ayé mi. Like ask the Lord to intervene and ask the Lord to settle your case. Olúwa dá sọ̀rọ̀ ayé ọmọ mi. Ohun tí Ọlọ́run bá dá sí, you will see, you will make it perfect. Ohun tí Ọlọ́run bá dá sí, you will experience miracle. Ìyanu àtẹ̀lé. Ẹ pé orúkọ Jésù. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Yanjú ọ̀rọ̀ mi. Daddy, intervene and settle my case. Can we lift our voice and begin to pray? Orúkọ Jésù. Orúkọ ńlá Jésù. Agbára tí bẹnu ẹ̀jẹ̀ Jésù. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Olúwa yanjú ọ̀rọ̀ mi. Somebody pray a prayer. Olúwa dá sí ọ̀rọ̀ ayé mi. Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Ní orúkọ Jésù. Dá sí ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí. Olúwa yanjú ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí. Ní orúkọ Jésù. Ọba tó pọ̀ nípa tágbára. Olúwa dá sí ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí. Olúwa yanjú ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí. Ní orúkọ Jésù. Olúwa dá sí ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí. Olúwa yanjú ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí. Ẹ pé orúkọ Jésù kọ́lọ́run kó dá sí ọ̀rọ̀ ayé yín lónìí. Alababo sontoriama andaya. Bendoriama uzotoriama kisatiria. Ẹ pé orúkọ Jésù sẹ́. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Ọlọ́run lanu gbàdúrà. Orúkọ Jésù yẹn ni. Pípẹ́ ẹni máa Ísírẹ́lì kó dá sí ọ̀rọ̀ náà fún ayé rẹ lónìí. Ní orúkọ Jésù kó dá sọ̀rọ̀ náà fún ayé ọmọ rẹ lónìí. Ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run. Ọlọ́run Ísírẹ́lì. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Olúwa yanjú ọ̀rọ̀ mi. Ọba tó pọ̀ nípa tágbára. Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Ní orúkọ Jésù. Ẹ sọ fún Jésù sẹ́. Ọlọ́run alààyè. Ọba tó pọ̀ nípa tágbára yìí.
le porasike le maa labrando sukomle ea ẹ pe orúkọ Jésù. Olúwa dá sọ̀rọ̀ ayé mi, Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Tell the Lord to intervene and the Lord should settle it. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa Ọlọ́run kò ṣe òdì, ṣe tèmi láti gbé fún mi. Lord, that God never fail on any issue in life. God never fail on any. Ọlọ́run tí ò ṣe òdì, Olúwa ṣe tèmi fún mi sẹ́. As Ọlọ́run tí ò ṣe òdì, the Lord that perfect things, the Lord that complete things. Ọlọ́run tí ò ṣe òdì, yanjú ọ̀rọ̀ ayé mi. Bẹ́ẹ̀ kò porúkọ Jésù, bẹ́ẹ̀ kẹ́ pe Jésù dáadáa. Ọlọ́run tí ò ṣe òdì, Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. The Lord that all things are possible for, he never fail on any issue. Kó wá yanjú ọ̀rọ̀ tiẹ̀ náà ni, kó wá yanjú ọ̀rọ̀ tèmi náà ni, kó yanjú ọ̀rọ̀ títí yín náà ni. Ẹ pe orúkọ Jésù. Ọlọ́run tí ò ṣe òdì, Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi, Olúwa yanjú ọ̀rọ̀ ìdáwọ́lé mi, Olúwa yanjú ọ̀rọ̀ iṣẹ́ mi. Ask God to settle it. Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Ask God to intervene kó parí ẹ̀. Olúwa yanjú ẹ̀. Settle it, O God. Settle it, O God. Settle it, O God. Ọlọ́run tí kò ṣe òdì, Ọlọ́run tí ò ṣe òdì, yanjú ọ̀rọ̀ ayé mi. Orúkọ Jésù. Ọlọ́run tí ò ṣe òdì, yanjú ọ̀rọ̀ ayé ọmọ mi. Ọlọ́run lánàá gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ ńlá Jésù. Ọba tó pọ̀ ní pàtàgbà. Ọlọ́run tí kò ṣe òdì, Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Somebody pray. Kẹ́ni máa ń Ísírẹ́lì kó yanjú ọ̀rọ̀ náà ní orúkọ Jésù. Ọlọ́run tí kò ṣe òdì, Olúwa yanjú ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi. Ọlọ́run lánàá gbàdúrà. Ọlọ́run tí kò ṣe òdì, Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi sẹ́. Somebody pray that prayer. Ọlọ́run that all things are possible for him. God that all things are possible for him. Ọlọ́run tí kò ṣe òdì, yanjú ọ̀rọ̀ ayé mi, yanjú ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi, yanjú ọ̀rọ̀ iṣẹ́ mi. I don't know that thing that you are trusting God. I don't know that thing that you are believing God in this way. Mi mò ń tẹ́ gba Ọlọ́run gbọ́ fún. Mi mò ń tẹ́ kí pé Ọlọ́run fún. Ẹ pe orúkọ Jésù. Tell the Lord to settle it. Ọlọ́run tí kò ṣe òdì, ní orúkọ Jésù. Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Ní orúkọ Jésù. Màílíà alábàkálíà lè sáǹtòrí àbò. Orúkọ Jésù. Ọlọ́run tí kò ṣe òdì. Lord, that all things are possible for. Somebody pray and call upon the name of the Lord. Ẹnìkan gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run tí ò ṣe òdì, ní yanjú ọ̀rọ̀ ayé mi. He has declared that all things are possible for him. Ó sọ pé gbogbo nǹkan ló lè ṣe. Ẹ pe orúkọ Jésù. Màtẹ́kì rabatia. Ẹ pe orúkọ Jésù. Bá mi sọ̀rọ̀ ayé mi. Bá mi sọ̀rọ̀ ayé ọmọ mi. Bá mi sọ̀rọ̀ iṣẹ́ mi. Bá mi sọ̀rọ̀ ìdáwọ́lé mi. Ní orúkọ Jésù. Bá mi sọ̀rọ̀ ilé mi. Ọlọ́run lánàá gbàdúrà pé Ọlọ́run tí kò ṣe ohun tìyẹn ní orúkọ Jésù. Ọlọ́run tí kò ṣe ohun tìyẹn ní orúkọ Jésù. Ọlọ́run tí kò ṣe ohun tìyẹn. Ẹ pé ẹ sọ fún pé kó bá yín sọ̀rọ̀ ayé yín, pé kó bá yín sọ̀rọ̀ ayé ọmọ yín, kó bá yín sọ̀rọ̀ iṣẹ́ yín ní orúkọ Jésù. Ọlọ́run tí kò ṣe ohun tì, bá mi yanjú ọ̀rọ̀ ayé mi ní orúkọ Jésù. Bá mi ọ̀rọ̀ iṣẹ́ mi. Ẹ sọ fún Ọlọ́run. Ọlọ́run tí kò ṣe ohun tì, bá mi yanjú ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù. Ọlọ́run tí kò ṣe ohun tì, bá mi yanjú ọ̀rọ̀ ayé mi. Ọlọ́run lánàá gbàdúrà. Ẹ pé Jésù yẹn, bá mi yanjú ọ̀rọ̀ ayé mi sẹ́. Ẹ sọ fún Ọlọ́run alààyè, bá mi yanjú ọ̀rọ̀ ẹ̀mí ìmọ̀tò. I don't know what you are praying before the Lord. I don't know that very thing in your heart. You want God to know about it. But you want to tell the Lord, it's possible for him. Ó ṣeé ṣe fún. Ẹ pé kó wá bẹ́ẹ̀ ṣe ni. Ọlọ́run ó ṣeé ṣe fún, bá mi ṣe. Ní ó ṣeé ṣe fún. Ó sọ bẹ́ẹ̀ pé kò sóhun tó ṣòro fún òun. Ní kàtẹ́lì àmàkápáyà rí pàtàkì Olúwa tó ṣe fún mi bàbá. Kò ṣòro fún láti gbé ayé mi dìde. Kò ṣòro láti wò mí sàn. Kò ṣòro láti lànà bùkún ní orúkọ Jésù. Kò ṣòro fún láti sọ àwọn èèyàn di ọlọ́mọ ní orúkọ Jésù. Kò ṣòro fún láti mú gbogbo ìkorò kúrò. It's not hard for you in the name of Jesus to open the doors before them. It's not hard for you in the name of Jesus to bless your people. It's not hard for them in the name of Jesus to give them a new song. God, that all things are possible for. God, that all things are possible for.
God, that all things are possible for. Make it possible for your children to favor them, to bless them, to increase them, to do new things in their life. God, that all things are possible for. Ọlọ́run tí ohun gbogbo ṣe é ṣe fún ní orúkọ Jésù. Let it be possible for your children. Ẹjọ́ ṣe fún àwọn èèyàn yìí. Let it be possible for their life. Ẹjọ́ ṣe fún ayé wọn. Ẹjọ́ ṣe fún ọ̀nà wọn. Ẹjọ́ ṣe lórí iṣẹ́ wọn. God, that all things are possible for. Open the doors of their life. Open the doors of their marriage. Open the doors of their miracle. Ọlọ́run tó ń gbogbo ṣe é ṣe fún ní kàbàbọ̀ sùtìyàbà. Dá àwọn èèyàn yìí lóhùn. Dá àwọn èèyàn yìí lóhùn. Answer them in Jesus' name. Our Lord, we pray. Ẹ orúkọ Jésù, call the name of Jesus. Lord, I come against every power that is not of God in my life. Mo bá gbogbo agbára kágbára wí, èyí tí ò ń ṣe ti Ọlọ́run nínú ayé mi. Ọlọ́run kọ́ ló fi àjẹyàn. Gbogbo agbára kágbára, gbogbo agbára kò ṣeé ṣe. Gbogbo agbára má láṣeyọrí. That power that is working against, I come in the name of Jesus. Mo tọ̀ wá lórúkọ Jésù ni. Dáfídì ó tọ̀ Gòláyátì wá lórúkọ Olúwa. Gòláyátì dẹ̀ ṣubú pápátá. And Goliath fell before David. Ẹ kò sì dìde mọ́. Ó dẹni ègbé pátápátá. Kò dé mọ́ and rise no more. Ẹ pé orúkọ Jésù, gbogbo agbára kágbára. Gbogbo agbára kágbára. Every other power that is not of God working in my life. Gbogbo agbára tó ń ṣiṣẹ́ nínú ayé mi. Èyí tó yàtọ̀ sí agbára Ọlọ́run. Gbogbo agbára tó ń ṣiṣẹ́ nínú ayé àwọn ọmọ mi. Èyí tó ń dìde lọ́wọ́. Tí mo àti òfẹ́ kí ayọ̀ yẹn kún kíákíá. Agbára náà ẹ wọlẹ̀. Gbogbo agbára tí ò fẹ́ kí ògo Ọlọ́run bú jáde. Ẹ pe orúkọ Jésù, agbára yìí kó di asán. Let such power begin to bow at the feet of Jesus. Lábẹ́ ẹsẹ̀ Jésù lónìí. Gbogbo agbára fìyàjẹni that is tormenting your life, blocking away the blessing, holding back God's goodness. Ẹ pe gbogbo agbára kágbára ní orúkọ Jésù. Gbogbo agbára yẹn ẹ kókó bẹ̀rẹ̀ sí wọlẹ̀. Wọ agbára tó dún síwájú ìṣeré ayé mi. Ètò ní kò sí ọ̀nà o. Agbára tó ní kò sí ọ̀nà fún ògo yẹn. Agbára tó ní kò sí ọ̀nà fún ìyanu yẹn. Mananda leba lo sotoriaba. Le paro sotori makatelia. Le prondo sutatayabo. Gbogbo agbára tó ní kò sí ọ̀nà fún àṣeyọrí yẹn. Ẹ pe orúkọ Jésù. Ẹ̀yin agbára yìí. Ẹ tẹríba. Ẹ fi ọ̀nà sílẹ̀ fún mi. Ó yẹ èmi fẹ́ kọjá. Ẹ fi ọ̀nà sílẹ̀ fún ayé àwọn ọmọ mi. Àwọn ọmọ mi fẹ́ kọjá lọ síbi eré. Ẹ fi ọ̀nà sílẹ̀ fún ìgbéga mi. Mo fẹ́ ní ìgbéga. Gbogbo agbára power that stands your way. Orúkọ Jésù. Pàṣẹ nípa agbára ìjẹ́jẹ́ àgbàlagbùtàn. Pàṣẹ nípa agbára ìjẹ́ Jésù. Pé ká fi ọ̀nà lẹ̀ fọ́. Wọ agbára dín lọ́wọ́. Wọ agbára dojúre délẹ̀. Wọ agbára jídegbé. Ẹ fi ọ̀nà lẹ̀ fún mi. No, leave away from me. In that, get out of the way. Matoya, the spirit of hindrances and obstacle that is blocking away the blessing of God, that is blocking away the goodness of God in my life. Tó ń dírí Ọlọ́run lọ́wọ́ nínú ayé mi. Ẹ fi ọ̀nà lẹ̀ fún mi. Ìwọ agbára kágbára, ìwọ ipákípá, ìwọ ètekéte, ìwọ ẹ̀mọ̀kímà lórí ayé mi. Ẹ fi ọ̀nà lẹ̀, leave away. Mo fẹ́ kọjá lọ síbi eré. Mo fẹ́ débìrì ayé mi. Ó yá. Ní orúkọ Jésù, mi náà fẹ́ kúrò ní ipò ẹrú láyé. Mo fẹ́ kúrò ní ipò ẹ̀yìn. Mo fẹ́ kúrò ní àìsàn yìí. Ní orúkọ Jésù, ó yá, mo fẹ́ kúrò ní ipò kò tó kan. Le prado sikiaba, la prendo teliabo. Somebody pray. Gbogbo agbára kágbára kó fi ọ̀nà lẹ̀, let them give away. Ní orúkọ Jésù, kó fi ọ̀nà lẹ̀ fún ọ. Kó fi ọ̀nà lẹ̀ fún ọ. Ní orúkọ Jésù. Ìwọ agbára tó dúró síwájú. Ìwọ ogun tí ìgbọ́ kì í gbà. Ní orúkọ Jésù, ẹ fi ọ̀nà lẹ̀ fún mi. Ìwọ agbára tó mú ayé ẹni rí lójú kan. Ìwọ agbára tó mú ayé ẹni fà sẹ́yìn. Ní orúkọ Jésù, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Give away for me. Somebody pray. Ẹ sọ fún gbogbo agbára yẹn. Kókó níwájú ọ̀nà rẹ̀. Kókó níwájú ọ̀nà ayé rẹ̀. Mo fẹ́ kọjá. Èmi náà fẹ́ débi ayọ̀ mi. Èmi náà fẹ́ kí ìlérí Ọlọ́run ṣẹ mọ́ mi lára. Ó yá, ìwọ agbára ajírégbé. Ìwọ agbára asọ̀rìndòfo. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní orúkọ Jésù. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
ìwọ agbára elénìní ní orúkọ Jésù, ìwọ agbára onílára ní orúkọ Jésù, agbára onílára tí ń lára ògo, àlàlílà làlàbàṣáì mandoya makira bakapa. Somebody pray, let those power begin to give away. Endaliadoriaba leson toyabo rapetoliabagawa rosekeyaba ìwọ agbára náà kó fi ọ̀nà lẹ̀, ẹ fi ọ̀nà lẹ̀ kó nu ayé mi, ẹ fi ọ̀nà lẹ̀ kó nu ayé ọmọ mi, ẹ fi ọ̀nà lẹ̀ kó lórí iṣẹ́ mi, ẹ fi ọ̀nà kúrò nínú ayé mi sẹ́, ìwọ agbára tó dúró ti ayé mi ní orúkọ Jésù. Tell those power to begin to give away. Tell such power begin to give away. Tell such power begin to give away. Set us the power begin to move forward. Move in the name of Jesus. I want to get there. In Jesus' name, we pray. I have a victory over you. Mo ní ìṣẹ́gun lórí ẹ̀ látòrí ẹ lọ. Tell the Lord, begin to declare it. Mo ní ìṣẹ́gun lórí rẹ̀ ìwọ agbára àìsàn yìí o. Mo ní ìṣẹ́gun lórí rẹ̀, I have victory over you, you spirit of failure. Nípa agbára ìjọ̀dá àgùntàn. Through the power of the Lord, by the power of the Lord Jesus Christ. Mo ní ìṣẹ́gun lórí ẹ̀. Ní ìwọ agbára àìní. I want to begin to declare your victory. David declared his victory. Dáfídì ó pe ìṣẹ́gun rẹ̀ jáde. Ó sọ pé máa ṣe wọ́ọ̀wé, máa forí rẹ̀, máa fún fẹ́ iye ọ̀run jẹ́. Ibi wọn ti ìjà tí ìbẹ̀rẹ̀ wọn ó bẹ̀rẹ̀ sí sọ nípa ìṣẹ́gun ẹ̀. The victory is what God want the children of Israel to declare. Ìṣẹ́gun ẹni Ọlọ́run fẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì tó pè jáde, ṣùgbọ́n wọ́n pè nǹkan mi jáde. Òótọ́ wọn fẹ́ kọ́ sọ ni pé ẹ lọ wo lè yẹn wò. Ó dà kílẹ̀ wá rí bẹ́ẹ̀, ibẹ̀ dá lè gbà bẹ́ẹ̀. Ohun tó lọ́wọ́ fẹ́ kàn sọ nìyẹn o. That's what God want them to declare. Ohun tí Ọlọ́run fẹ́ kàn sọ jáde nìyẹn pé ibẹ̀ yẹn mo lè gbà á. Kí ló ń tọ́ lọ́wọ́ bẹ̀ fún? Ẹ lọ wo ṣó náà ṣe láìkẹ́. Ọlọ́run ṣe rí pé ibi tí wọ́n the well tí wọ́n the well they did not dig, ilé tí wọ́n kọ́. Because Ọlọ́run ti sọ pé bàtà àìṣe àwọn Amorite for over 400 years, àwọn kan ti wà bẹ́ẹ̀, àwọn kan ló nílẹ̀ yẹn, àwọn kan ló wà bẹ́ẹ̀ already, they are there. You know, the children of Israel was also in part of the Canaan. They moved to Egypt, wọ́n kúrò bẹ́ẹ̀. So àwọn kan ti wà bẹ́ẹ̀, wọ́n ti àwọn HI Jebusai, wọ́n ti gbalẹ̀, wọ́n ti ń ṣe oríṣiríṣi. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé okay, I will give them time. Now for one time, maybe onígbà tí ẹ̀ṣẹ̀ wọn bá kún, you know, so Ọlọ́run mú àwọn Israẹli láti lọ àwọn Israẹli láti ṣe ìdájọ́ fún wọn. And not only, also many of you look at the scripture, Ọlọ́run ò pa ogun ọrùn. If you look at the book of First King, book of Chronicle, you can see that also the Jebusite and the Hittites also live among them up to this present. Wọ́n pẹ̀lú àwọn Israẹli. Hallelujah. Those that they refuse to wipe them off. Hallelujah. Praise the Lord. So the Lord has promised them that He's taking them to that land. The well and the house they not dig. So what God wants them to declare is the victory. Ṣùgbọ́n nígbà tó padà dé, ọ̀tọ̀ ni wọ́n kọ́ tó ń sọ, àwa dàbí, when they are like a grasshopper before them. Giant ni wọ́n, àwọn kéré níwájú wọn. So wọ́n wo Ọlọ́run, wọ́n wo Gòláyátì. Listen, ẹ má wo ohun tó wà ní ayé. I know sometimes ìyálẹ̀ ṣáà láti fún ohun tó ń ṣẹlẹ̀ o má tara ẹ̀ orí pé ò fíìlì kíní yẹn, orí pé kíní yẹn gbogbo àwọn èèyàn ló ń fèèlì ẹ̀. That's the powers of strategies of Satan, is to show you, and when they panicking or ìbẹ̀rù bá ti wọlé, that's it. Sátánì fẹ́ fi hàn ìwé ṣú ẹnì kan bá lọ́jọ́ yóò máa sọ bóyá sọ yẹn ó máa pàpà lọ ẹ má tara yín ẹ má sọ pé Jésù nìkan lè ṣe ẹ lọ gbọ́ orí o. No, I believe we should apply wisdom to many things in life also, but Satan also want to reveal certain things to us. I've mentioned many things. Like Sennacherib mentioned the other God that he has defeated. He said it to Isaiah, he said, Hezekiah,
that have defeated many gods. Don't think this God is going to. So he gave them honor God that has defeated. But thank God for the Spirit of God in his life of Hezekiah. So gbogbo àwọn táwọn yẹn sọ is a man-made work. Ń ṣe Ọlọ́run irinṣẹ́ ènìyàn ni o lè borí wọn. Ṣùgbọ́n you acknowledge God of heaven. Ẹ porúkọ Jésù. Mo ní ìṣẹ́gun lórí rẹ̀. Ìwọ ogun àìsàn, ìwọ ogun àìrọ́mọbí. Mo ní ìṣẹ́gun nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dàgùtàn. Ìwọ ogun àìní, àìrọ́nà àbáyọ, àìláṣeyọrí. Mo ní ìṣẹ́gun lórí ẹ̀ látòní lọ. I want to begin to declare your victory. Ìwọ ogun ìfàsẹ́yìn. I begin to tell Lord. Mo ní ìṣẹ́gun lórí ẹ̀ látòní lọ. Nípa ẹ̀jẹ̀ ọ̀dàgùtàn. Ní orúkọ Jésù. Mo ní ìṣẹ́gun lórí ẹ̀. Ìwọ ogun gbèsè. Ìwọ ogun àìrọ́wọ́yọ. Àìmáṣeọpẹ́. Ìkàdúnyàmà òsàtà. Tell the Lord you have victory over those things. Begin to declare your victory. Mo ní ìṣẹ́gun lórí rẹ̀ nípa ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn ní orúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí pé ìṣẹ́gun rẹ̀ ní orúkọ. Mo ní ìṣẹ́gun lórí rẹ̀ ní orúkọ Jésù nípa ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn. Nípa ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn mo ní ìṣẹ́gun lórí ẹ̀. Àwọn ọmọ mi ní ìṣẹ́gun lórí rẹ̀ ní orúkọ Jésù. Ogun mọ́tòjọ́ ogun mọ́ṣẹ́ rere ní orúkọ dábàkíyọ̀lá. Begin to tell the Lord that you have victory over it. Mo ní ìṣẹ́gun ní orí rẹ̀ ní orúkọ Jésù. Ìwé rárá ìkàbàbàbò kàbàrò ṣáìdà. Mo ní ìṣẹ́gun lórí rẹ̀. Ó yá. Ogun elénìní, ogun onílara, ogun ẹ̀jẹ̀. Ó yá gbàdúrà. Ó yá mo ní ìṣẹ́gun lórí rẹ̀. Ogun májẹ̀mú kí májẹ̀mú ní orúkọ Jésù. Ó yá gbàdúrà sẹ́. Ó ní ìṣẹ́gun lórí ẹ̀. Ó ní ìṣẹ́gun lórí ẹ̀. Káyọ̀ sáyà. Káwọ́ sáyà. Mo ní ìṣẹ́gun lórí ẹ̀. 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 Thank you, my Father. In Jesus' name we pray. Mo gbàdúrà fún ọ. Ìṣẹ́gun yẹn kó wá bẹ̀rẹ̀ sí di mímọ̀ náà. Let that victory begin to manifest. Ìwọ ṣẹ́gun tí mo lórí ẹ̀ kó bẹ̀rẹ̀ sí di mímọ̀. Ìwọ ṣẹ́gun tí mo lórí ẹ̀ lórí àìsàn yìí kó bẹ̀rẹ̀ sí fara let it begin to manifest. Bẹ̀rẹ̀ sí pé jáde. Ìwọ o ti sọ pé o ti ní ìṣẹ́gun. Gbà bẹ́ẹ̀ o let it settle like that. Ìwọ yá kó bẹ̀rẹ̀ sí fara. Ìwọ ìṣẹ́gun tí mo lórí ẹ̀ wọ́n lórí ogun àìsàn yìí lórí ogun àrọ́mọbí àrọ́kọ yìí aláṣeyọrí òrèrè bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí di mímọ̀ bẹ̀rẹ̀ sí di mímọ̀ fún ayé begin to manifest kó bẹ̀rẹ̀ sí di mímọ̀ fún èmi ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ìwọ ìṣẹ́gun yìí kó bẹ̀rẹ̀ sí di mímọ̀ ní ọ̀nà àmínú ilé mi ní orúkọ. Let this victory begin to manifest. Open your heart, begin to pray. Bẹ̀rẹ̀ sí gbàdúrà yẹn. Ìwọ ìṣẹ́gun yìí kó di mímọ̀ ní ọ̀nà ayé mi gbogbo ní orúkọ Jésù. Ìwọ ìṣẹ́gun kó di mímọ̀. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mi mọ bí mo ṣe. I told you, I have no arm to say it. I will just say it. Bí mẹ́ta pé tí wọ́n bá gbé orí adìẹ, the end of the year of a chicken or I don't know mi mọ ohun tó jẹ́ bí tó ẹnìkan tó wà náà. I will just orí adìẹ mi mọ̀ bẹ́ẹ̀ pé ó wà ní àdúrà yìí bí a bí èèwọ̀ ni fún ọ. Hallelujah. I don't know why mi ìmọ̀dé mo fi lọ eré àbẹ̀yàn ṣùgbọ́n mo ṣe ń gbàdúrà yẹn ṣáà rí pé mo gbé ẹnìkan wà ní àdúrà yìí tẹ́ pé ó jẹ́ bí èèwọ̀ ẹni pé I don't know mi mọ̀ nǹkan tó connect ẹ̀ mọ́ lọ́kàn bẹ́ẹ̀ yẹn pé nǹkan tó gbọdọ̀ jẹ ni mi sọ pé ó má jẹ o èmi ò mọ̀ sí but bẹ́ẹ̀ pé nǹkan tẹ́ pé bí èèwọ̀ ni fún ìwọ I don't know mi mọ̀ nǹkan tó débẹ̀ ṣùgbọ́n mo wá gbàdúrà lórúkọ Jésù lábẹ́ ìgbèkùn tó bá jẹ́ lábẹ́ ìgbèkùn kí ìgbèkùn tó bá jẹ́ lórúkọ Jésù ọ̀run kó tú ìwọ sílẹ̀. Oníbi ṣáà sọ ni pé ìtúsílẹ̀ rẹ kó ṣẹlẹ̀ lórúkọ Jésù. Ìtúsílẹ̀ kó ṣẹlẹ̀. 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 Agbára ọ̀tá kó bàjẹ́. Agbára òkùnkùn kó di asán. Let the hand of failure be removed right now.
in the name of Jesus. Ìṣẹ́gun tẹ́ ti pè, that victory that you have called, lórúkọ Jésù kò bẹ̀rẹ̀ sí di mímọ́. Ẹ bẹ̀rẹ̀ sí rí ìṣẹ́gun náà. But that's the importance of prayer, and you begin to experience it, you begin to see the victory. Ẹ bẹ̀rẹ̀ sí rí ìṣẹ́gun náà ní orúkọ Jésù. Ẹ bẹ̀rẹ̀ sí rí ìṣẹ́gun náà. Begin to experience the victory. Ẹ bẹ̀rẹ̀ sí rí ìṣẹ́gun náà ní orúkọ Jésù. Ẹ bẹ̀rẹ̀ sí rí ìṣẹ́gun náà. In the name of Jesus, begin to experience the victory. Kí ayé yín kó bẹ̀rẹ̀ sí rí ìṣẹ́gun náà. Kí ayé ọmọ yín kó bẹ̀rẹ̀ sí rí ìṣẹ́gun náà. Kí ọ̀nà yín kó bẹ̀rẹ̀ sí rí ìṣẹ́gun náà. Ìṣẹ́gun yẹn kó wá di mímọ́. Kó farahàn ní gbogbo ọ̀nà yín. Kó farahàn lórí iṣẹ́ yín. Kó farahàn nínú ilé yín. Kó farahàn nínú ayé ọmọ yín. That victory that you have called it. Ìṣẹ́gun tẹ́ ti pè yẹn. Pé ẹ ti ní yẹn. Lórúkọ Jésù ó yẹ ẹ ní. Receive it. Have it. Ìṣẹ́gun tẹ́ sọ pé ẹ ti ní yẹn. Lórúkọ Jésù. Kélébù àti Joshua sọ pé àwọn ni. Ọlọ́run ò sọ pé wọ́n ní. Ó ní bó ṣe sọ bẹ́ẹ̀ ni ó rí. Lórúkọ Jésù. Ọlọ́run Ísírẹ́lì tí kò sí yípadà. That God that never change. Ọlọ́run tó wà síbẹ̀síbẹ̀. Pẹ̀lú agbára rẹ̀ ní orúkọ Jésù. Tó jẹ́ kí Kélébù àti Joshua ní ìṣẹ́gun yẹn. At the age of 80. Kélébù béèrè fún ìṣẹ́gun rẹ̀. You have told us that you're going to give me this land. Age of 80. Ọlọ́run sì torí Ọlọ́run tó dúró ti ọ̀rọ̀ rẹ̀ ní. Only 80 years. I remember I was 40. Now I'm 80 now. I remember you promised us when we were in the Kasha Barnea that you have made a promise to me that you give the land to me. Ọlọ́run sọ pé yes, I will give to you. I'm not a man to lie. I've made a promise. I will keep to my promise. And the Lord kept his promise for him. Lórúkọ Jésù. He said, whatever you declare, ìparọ́ shall be established. Ẹni sọ nípa ìṣẹ́gun. Ó sọ pé o ti ní ìṣẹ́gun lórí àìsàn yẹn. Olóò ti ní ìṣẹ́gun lórí ní gbogbo ọ̀nà yẹn. Ó sọ pé o ti ní ìṣẹ́gun lórí ogun ilé ogun òde yẹn. Ní orúkọ Jésù. Ìṣẹ́gun yẹn kò ní mímọ́. Ó yá kó farahàn. Ó yá kó jáde. Wọ́n gbé yẹn lọ́wọ́. Gbà á. Receive it. Ẹ gba ìṣẹ́gun yẹn. Ẹ mọ ìṣẹ́gun yẹn. Ìṣẹ́gun yẹn kó ṣẹlẹ̀. Kó ṣẹlẹ̀. Gbogbo òkùnkùn gbogbo kó disappear. Every darkness disappear. Ìwọ òkùnkùn parẹ́. Ìwọ iṣẹ́ òkùnkùn parẹ́. Ìwọ òkùnkùn parẹ́. Ìwọ iṣẹ́ òkùnkùn parẹ́. Darkness and the works of darkness. Darkness and the works of darkness. Ìwọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn ẹ parẹ́. Ẹ parẹ́. Ní orúkọ Jésù. Ẹ parẹ́. Yíyá màkúrò àgàbà. Ohun tó tọ́ sí ẹ. Sátánì ò ní gbà sọnù. That thing that belongs to you. That thing that is yours. Enemy will not rob you. Ohun tó tọ́ sí ọ. Sátánì ò ní gbà sọnù. Ní orúkọ Jésù. Ohun tó tọ́ sí ayé rẹ. Ohun tó tọ́ sí ayé ọmọ rẹ. Sátánì ò ní gbà sọnù. You will not be robbed. They will not rob you of your blessing. It's yours. It shall be permanent. Títí yín ni yóò dalẹ̀ ní orúkọ Jésù. Títí yín ni yóò dalẹ̀. Títí yín ni yóò dalẹ̀. Ọlọ́run yóò fà yín lọ́wọ́ sókè. Láti lọ ẹ lọ ṣe rere. It's time for perfection in your life. Àkókò àṣepé ti tó. Lórúkọ Jésù kọ́lọ́run kó ṣe àṣepé orí inú ayé yìí. In Jesus' name, our Lord, we pray. Ẹ pé orúkọ Jésù. Ọlọ́run mo tọ̀ wá. Fi ayọ̀ rẹ fọkàn mi lónìí. Jẹ́ kí n ní ìdùnnú. Let me have that joy. Lórí ohun gbogbo tí mò ń béèrè. Ó dàn ká ní ìdùnnú. It's time for your joy to come. Olúwa jẹ́ kí n ní ayọ̀ lórí ẹ̀bẹ̀ mi. Jẹ́ kí n ní ìdùnnú lórí ẹ̀bẹ̀ mi. Kò yẹ kí èèyàn gbàdúrà kò yẹ pé kó gbàdúrà. Kí èèyàn gbàdúrà kọ́ ni the main thing. The result is the main thing. Result yẹn ni o. Wọ́n tí èèyàn bá gbàdúrà tó ń pọ̀ tí ò bá rí kankan tí èèyàn bá múra tí èèyàn bá jú nígbà pọ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gbọ́ gbàdúrà kò ṣe kankan ayọ̀ ayé lẹ́yìn ìjọba ìjà. Kò yẹ gbàdúrà òkè nígbà àdúrà sì gbà. Tí ẹ ó gbà lórúkọ Jésù. Mo ní àdúrà tí ẹ ó gbà, the Lord will answer you. The Lord will answer you. Títí ẹ yóò gbà. Àdúrà yẹn níbi àdúrà yóò di ìrọ̀rùn fún ọ. O gbọ́dọ̀ di pé àdúrà o gbọ́dọ̀ di pé kó di struggle. But Ọlọ́run lè ṣe kí ẹ why? I know God sometimes will put us in a position. The Lord will try us.
will allow outside thing to come in, which is outside. The Lord will try. There's a trial. In that trial, Ọlọ́run máa ń try yẹn. Because Ọlọ́run kì í try yẹn. Trial will come sometimes. So, trial also strengthen us. In that place, our faith is being tested, and being through that trial we receive strength. That means certain things that happen in your life, God will allow it. God will just allow it and see to strengthen you, to stretch you. Ọ̀pọ̀lọpọ̀ gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó yá pé nǹkan tó ṣẹlẹ̀ ní gbàdúrà, and àdè gbàdúrà Sátánì máa mú olú ẹ lọ, because there's no way you cannot communicate with God. You have to come. Prayer is a place of worship. When you come, it's not about your needs. Àdúrà kò wọ̀ jẹ́ nǹkan tó fẹ́ nǹkan. Olúwa ṣe fún mi. Olúwa ó jẹ́ pé mo wá tiẹ̀ ní. Mo wá. You pray for people. You pray for things of God. A prayer has to be a place of communication. You express your mind. God. So that's a prayer. Prayer is not a Olúwa power dànù. Olúwa tó wọn náà wájú kọjá àgbòdì dànù. You pray for the things of God. You pray for people around you, and that's prayer. You communicate. God give you an assignment. All of them for your assignment as a Christian. Pray for this person. So what he did, like Lord, he trusts what is about you. Your brother, your sister in the church. So God must trust us certain things. So if it has not come to a point, it's about you. Hallelujah. So the prayer is the way you communicate with God. We discuss our issue with God, and also is a place of fellowship. But that place must be something you enjoy. Lórúkọ Jésù, the Lord will answer you. Níbi àdúrà lórúkọ Jésù, gbogbo tó ń sọ láti jọ yìí, ọ̀run kó gbọ́, alágbà kó gbé ẹsẹ̀ kó, gbogbo ẹ̀ tó ń gbẹ́sẹ̀ lé pé gbàgbé ẹ̀. Everyone that say no, they have put their leg on it. Gbogbo àwọn tó ń bá wọn láṣẹ lórí ìrànlọ́wọ́ ayé ẹ̀, gbogbo àwọn tó ní àwọn láṣẹ lórí ìbùkún ẹ̀, lórúkọ gbogbo àwọn tó ń láṣẹ lórí àwọn ọmọ ẹ̀, gbogbo ìṣòwò àwọn náà lè ṣe, báwọn láṣẹ lórí ọ̀nà ẹ̀, lórúkọ agbára wọn kó sọnù, kó sọ agbára nù. Gbogbo àwọn èèyàn tó láwọn láṣẹ, those that say they have authority over your life, because there's one authority, and that authority that carries all that has been given to Jesus. Jesus declared it, all power has been given to me. Gbogbo agbára ti fi fún mi o. Gbogbo agbára ti fi fún mi ní ayé àti lọ́run. Pé ní orúkọ òun gbogbo eékún kó wólẹ̀. Ní orúkọ Jésù láwa, on that authority of Jesus Christ we stand. Nípa agbára àṣẹ tó wà ní Jésù la dúró. Ní orúkọ Jésù. Nípa agbára àṣẹ ta fún Jésù yẹn. Ní orúkọ Jésù tí gbogbo eékún máa wólẹ̀. Àwọn tó ń bẹ ní ìsàlẹ̀lẹ̀ àtàwọn tó ń bẹ ní ọ̀run, àwọn aláòkùnkùn ayé yìí, ní orúkọ Jésù, àtàwọn ẹ̀mí òkú tí ń bẹ ní ìsàlẹ̀lẹ̀, èyí tí ṣe ń dènà ayé rẹ̀, èyí tí sì ń jà ológun. Áyì màkàlì màsáìrà, mẹ́kọ́ni mẹ́kọ́rọ̀ màkàlì mẹ́kẹ́rẹ́ kòsítàràtàyà. Lórúkọ Jésù kan tẹríba, lórúkọ Jésù kan tẹríba, lórúkọ Jésù kan tẹríba, lórúkọ Jésù kan tẹríba. Let your miracle manifest. Ìyanu yín kó ṣẹlẹ̀ níbi àdúrà ẹ̀ lórí ìyanu. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. May get that honey if you have it with you. If you are coming, if you are hearing that after you pray, just go and bless the honey and release the authority that I've received over this honey, because I'm not praying on it tomorrow. Hallelujah. And I told you, I know in my heart that we can't even. Hallelujah. I know. He told us, you see, my son, eat honey. Proverbs 23:24-13. You see, my son, eat honey, for it is good, and its drippings of honeycomb as a sweet to your taste. So it's one of those things. It's good for your health. So to buy bad for see, even man told of everything, all of us all on question what in a lemon coffee fún yín. So tí Ọlọ́run ló kù sí. My own is just to
pray upon it and leave the rest for it. Hallelujah. Now tell the Lord, say, Father, I lift it up before you, God. And if you don't have it, say, I lift my hand before you. But if you have that on with you, say, I lift it up before you. Lord, in that let the power of God enter into it. I know at the end you're going to taste it, you're going to use it. Kí gbogbo ìkorò gbogbo tó dàbí ìkorò ní ayé mi tí òun náà mi dùn kó parẹ́ pápátá. Mo tó dàbí ìkorò ní ọ̀nà mi gbogbo tí mo rí tó ń banú mi jẹ́ that is that you see. Gbogbo tó ń gbọ́ tí ayọ̀ fi kún gbogbo tó ń ṣẹlẹ̀ ní àyíká àtàgbègbè rẹ̀ èyí tí ò jẹ́ kí ayọ̀ yẹn dé. Ká ní mo ní kíní ìní ká ní mo ṣe nǹkan báyìí inú mi ò bá dùn dáadáa. Gbogbo tó ń fà á that thing that very thing that in your life ask the Lord Ọlọ́run kó mú kúrò. As you apply this, ìwọ ìyanu tẹ̀lé, ìwọ agbára májẹ̀mú Ọlọ́run kó tẹ̀lé. Ọlọ́run àwọn ìwọ àwọn oníṣẹ́ mi, gbogbo wọn tó gbé wọn ti gbọ́ràn sí ìwọ Ọlọ́run. Ó wá kú iṣẹ́ rẹ bàbá. Ìwọ Jésù oníṣẹ́ ńlá, ìkàrí àmàwò blagaba. Ìwọ Jésù tó oníṣẹ́ yìí, ìwọ ló mọ tó fẹ́ fi ṣe. Èmi ò mọ ìwọ ló máa yé tó fẹ́ fi dá lóhùn. Ìwọ ló máa yé tó fẹ́ fi mú ìkorò kúrò nínú ayé rẹ̀. Ó yá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn. Ẹ̀yà ń gbẹ́lẹ̀ ẹni Ísírẹ́lì. Badilia bakobla kostrataria Betoria makobla kataraba ẹ kọjá lọ sínú ilé yẹn, ẹ kọjá lọ sí orísun yẹn, ẹ kọjá lọ sórí iṣẹ́ yẹn, ẹ kọjá lọ sí ọ̀nà yẹn, ẹ kọjá lọ ai makali masaira ai makori mastrikataria bali makunda li makori makiri bikali mastrikataria. Thank you my daddy, in Jesus name we pray. Wọ́n tó bá ní ohun ọ̀sìn lé ṣáà take note fún ọdún mẹ́ta nísinsìnyí mi ní sọ di bẹ́ẹ̀ yẹn lọ. Ohun ọ̀sìn kò take note mo kọ́ra sọ̀rọ̀ yẹn ni. Ìwọ tó bá ní ohun ọ̀sìn lé mi ní kẹ́pẹ́ ní sí o mi sọ ju yẹn lọ. Hallelujah. Kọ fóònù àná wọ́n tó ohun ọ̀sìn kò gbọ́ máa bọ̀. Ẹ porúkọ Jésù Miriam káyìmọ̀ sílẹ̀ táyà ẹ sọ fún Ọlọ́run aláyè. Wọ́n bá májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ kó wọnú oyin lọ. Lórúkọ Jésù in Katalia kí good things begin to happen to me in every area. Káyọ̀ kó bẹ̀ sí dé bá mi ní gbogbo ọ̀rọ̀. Ní èmi náà fẹ́ mọ tán pè ní adùn. I want to know what they call good things in life. Mẹ́kẹ́ ayé èmi náà kó máa dùn ọmọ. There's many things. Owó ní adùn tiẹ̀ tó bá lówó lọ́wọ́. Ó ní adùn wa wọ store wàhálà kan tó wò ní fọwọ́ yún orí store. Àwọn ọmọ ní máa point to daddy, you do you see that? Take your hand down. Ayọ̀ ní máa point dàlẹ́ orí kìíní yẹn mo dé láìkẹ́ aṣẹ́fẹ́ fún oyè ògbọ́ hello kí ló hallelujah you will not do that. Ó bá lówó lọ́wọ́ ẹbí ò ní pé kó fi ọwọ́ ọ̀tún gbé fún kó fọwọ́ sí hang it up hallelujah hello ní kíní ọ̀kẹ́ èèyàn ní máa fún yórí ò máa kára ẹlòmíì tí ó bá lówó lọ́wọ́ ní kára dé nìyẹn. Your life must know. Èmi náà fẹ́ mọ adùn ọmọ náà wà olùmọ náà níṣẹ́ wọ mo fẹ́ mọ adùn ìgbéyàwó. Loneliness is not good. I'm tired of loneliness. Yíyí àmàkáyà èmi náà fẹ́ mọ adùn yẹn. Àwọn onímọ̀ tó mẹ́ṣẹ̀ èmi náà fẹ́ mọ adùn kéèyàn ṣe exam kó pass òpè kó máa kó failure kó kéèyàn máa jòdó kó máa jòdó òdu. Èmi náà fẹ́ mọ adùn àdúgbò èmi náà fẹ́ mọ adùn mọ́tò fúdù wájú ò dáa kí wọ́n fẹsẹ̀ rìn títí ẹsẹ̀ bàtà yóò jẹ kúńbà ni. Ẹ po orúkọ Jésù ìkàdàbà kó sọ èmi náà fẹ́ máa dùn èmi náà fẹ́ máa dùn ràn lọ́wọ́ èmi náà fẹ́ máa dùn fífúnni mẹ́rin kíwọ́ náà ní lọ́kọ́ já fúnni pẹ̀pẹ́ ẹ ló bọ̀dá mi ràn mí lọ́wọ́ àǹtí mi ràn mí lọ́wọ́ ìyẹn kọ́ kíwọ́ náà di pé ẹ̀tọ́ ń pè ilé àmàkáyà èmi náà fẹ́ máa dùn mo fẹ́ máa dùn oníṣẹ́. You employ people don't clock in, wọ́n clock in sọ́dọ̀ ẹni. Èmi náà Olúwa fún mi ní adùn yẹn. I want to give me that sweetness, give me that joy. Fún mi ní adùn yẹn. Ẹ pe orúkọ èmi náà fẹ́ máa dùn ìwé ìgbélú pé àwa ń lọlé gbogbo kéèyàn máa ń rí ibi lọ ọdún lẹ́yìn ìwálé ṣàwọn àgbàdua. Ẹ pe orúkọ Jésù. Èmi náà fẹ́ mú adùn òmìnira. Ìwọ náà fẹ́ mú adùn tó wù ọ́ láti ṣe gbogbo tó dá ọdún tó ṣẹlẹ̀. Ẹ pe orúkọ Jésù. Ọlọ́run fẹ́ máa dùn yẹn. Can you pray? Májẹ̀mú ọ̀rọ̀ yẹn yóò bí adọ́tẹ̀ ní bàyà. Lábẹ́ lóde rọ́ṣẹ̀ kéé má kúndà yá. Bàdóni àmì kúndà bá kí ṣẹ̀kẹ̀ yá wa. Ẹ pe orúkọ Jésù dáadáa. Olúwa mo fẹ́ mú adùn yẹn.
èmi náà fẹ́ máa dùn ìgbéga, èmi náà fẹ́ máa tán pè ní adùn ìtẹ̀síwájú, èmi náà fẹ́ máa dùn ìmúṣẹ ìran. Ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá, ẹ fi orúkọ Jésù. Olúwa mo fẹ́ máa dùn ìrànlọ́wọ́ lórí àwọn ọmọ gbogbo. Somebody pray that you want to experience the joy behind that work, beyond your life. Ẹ jẹ́ ká kí àwọn èèyàn kó máa dùà lórúkọ Jésù Kristi. Olúwa wa Ọlọ́run Ísírẹ́lì, bẹ́ẹ̀ kò fìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀. Arákùnrin ó ní pé kó lọ mú, he told them to bring the salt. Ó dì lọ sí orísun mi tí orísun yẹn wà, ó sì dà sí ilẹ̀ tó ṣá, ó gba ìyanu, omi tó korò ó sì dùn. Ìwọ Ọlọ́run gbọ́wọ́ wòlíì láti ṣẹ́ yẹn, torí pé wọ́n lò níṣẹ́, wọ́n lò níṣẹ́ gangan. Àwọn èèyàn yìí mà dé o, wọ́n mú oyin yẹn dání, wọ́n gbọ́ràn, wọ́n sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Kí ló wá fẹ́ tẹ̀lé bàbá? What is going to be, what is going to follow? Mo fẹ́ kí ìyanu kó wá tẹ̀lé, mo fẹ́ kí ìdí ọ̀rọ̀ rẹ̀ kó wá sí ìmúṣẹ. Ọlọ́run tí kì í dalẹ̀ àwọn tiẹ̀, ètò ń dún tí àwọn tiẹ̀ sẹ́. Mẹ́pọ̀ fi ayé àtàwọn ilé ìfi ṣe ìyanu, kó fi ayé wọn experience ògo, kí gbogbo ayé gbọ́ ẹ̀dùn wọn mọ ẹ̀dùn wọ́kọ̀. Mẹ́pọ̀ mú orísun ìkorò yẹn kó nu ayé wọn, take away the root of sorrow. Mẹ́pọ̀ fi ṣe ìwòsàn nínú àgọ́ ara, healing in the body. Kí gbogbo àìsàn yẹn kó jáde, káyé Messiah. Kí ìmúláradá yẹn kó ṣẹlẹ̀, kí ògo yẹn kó bú jáde. Father, as they lift it up before you, mo ṣe gbé sókè. Yíká pàtà bá pàdé. Tó bá bá pàdé ní yóò di àdùn fún ayé wọn. Tó bá bá pàdé ní ìyanu àtẹ̀lé. Gbogbo àwọn tó gbé sókè tán gbàgbọ́. Ó yẹ ẹ lọ rí ìyanu yìí. Ẹ lọ rí ẹwọ Olúwa. Ẹ lọ rí ògo Olúwa. Whatever thing that's in your way vanish away. Let your miracle manifest. Let your glory manifest. Àdúrà yín ti gbà. Ìrànlọ́wọ́ yín ti dé. Ó di àdùnnú lé o. Gbogbo létí kìíní ìbáyé wọ̀ lọ ẹ̀ ní mọ ẹ̀kọ́. That house that you apply, the only kind of message, pé kàn ṣe ìtẹrígbà, wọ́n fi ẹ̀jẹ̀ kàn ṣe ìtẹrígbà. Wọ́n nígbà tí áńgẹ́lì Ọlọ́run bá ti kọjá, ó ní gbogbo tó bá ti rí, tó wọ́n gbọ́ràn, àwọn tó gbọ́ràn, wọ́n rí ọmọ Ísírẹ́lì tí ó gbọ́ràn jọ yẹn. Nǹkan wọlé tọ̀ ọ́, bẹ́ẹ̀ kí wọ́n ń ṣe. Ẹ máa ń rà dá Mósè yẹn lóhùn, wọ́n máa tara owó oníṣẹ́, àbádó ti Egypt ni, kò bá jẹ́ Ísírẹ́lì jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn tó gbọ́ràn wọ́n rí ọmọ Egypt náà torí àwọn nǹkan táwọn arábí ń ṣe o, nǹkan táwọn arábí ń ṣe o, ẹ jẹ́ kó lọ mú ẹ̀jẹ̀ kó ṣàfihàn àfisẹ́ náà wọn. Àwọn ọmọ Egypt náà tó gbọ́ràn pé èmi ò lè ikú rẹ̀ wọn kọjá lórúkọ Jésù. Má jẹ́ mú ọ̀rọ̀ ìpè yìí lórúkọ fi ṣe ìyanu. Wọ́n ti gbọ́ràn, ìyanu kó tẹ̀lé lórúkọ gbogbo tẹ́ ti ń fẹ́ ìyanu yẹn lọ rí. That area that you need that miracle, kó di àdùn lé yìí. O gbúdọ̀ tún fi sẹ́nu kó tún mọ ìkorò mọ́. Ìkorò kó jìnnà sí ayé rẹ̀. Let sorrow depart from your life. Experience that joy and let the name of Jehovah God be glorified. Thank you, righteous one. I cover that water with the blood of Jesus. Mo yẹ omi ẹ̀sùn àgbẹ̀ Ọlọ́run kó wọnú omi ẹ̀ lọ. Kó mú ìwòsàn wá. Kó mú ìyanu wá. Everyone believing God for the fruit of the womb. Is your turn, is your time. And Lord, your mother, go and have your own. You have said it that no one shall be barren. In the name of Jesus, barrenness is cancelled. But the mandate of heaven is cancelled. But the authority of Jehovah God is cancelled. Gbogbo ọmọ tọ́lọ́run fún wa kọ́lọ́run kó pa wọ́n mọ́. Ẹ̀jẹ̀ Jésù kó yí wọn ká. O ò ní gbọ́ ibi lórí ọmọ. As they are returned back to school, Father, the Lord will cover them. Ẹ̀jẹ̀ Jésù kó yí wọn ká. In Jesus' name we pray. Amen, 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 amen. In Jesus' name. Hallelujah. Just go and apply it and experience the miracle. By next week, by God's grace, I was, maybe, I don't know whether I will put it online. I want to, before they return back to school, I know some children are going back to school. I would like to pray for them. And also, I'm praying for our church. So, but I believe I'm going to put it online. So, anybody below your mom. And so, by God's grace, maybe next week, I was planning to do that next week. So, now we just, maybe Monday, I was thinking Monday. So, but it's going to be at the church. So, but I'll try to
try to put it on my say every child that we should pray for them before they return back to school. And no bad news upon our children. Gbogbo ọmọ tó lọ́run fún wọn ṣàṣeyọrí. Ààbò Jésù dájú lórí wọn. Bẹ́ẹ̀ ni ó sì rí. So maybe next week, so if you see that, we're going to pray for the children. And the Lord Jehovah God will do great things for you. And remember, the prayer still continue. Next week, Tuesday, you are still fasting. And so just one more. The Lord Jehovah God will bring a great result for your life. Ọlọ́run yóò fún ọ ní ìsìnrí. Orí ọ̀fẹ́ Jésù lọ. Ẹ̀mọ́ òdodo ṣe kó fi hàn. Ayé ò ní jí gbé. And let the name of Jehovah God be glorified. In Jesus' name, our Lord, we pray. Amen. 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 Thank you for being here. God bless you. See you later on. Bye-bye.